gbọ́ ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé ègún wo ló ń jẹ́rẹ̀ rẹ̀ nídìílé bàbá àbẹ̀wò ló ń jẹ́rẹ̀ rẹ̀ nídìílé ìyá tó tún lòun ó fò pa sórí ẹ̀yin ọmọ ní orúkọ ńlá Jésù Kristi alágbára tó ń pa ègún rẹ̀ ó yá kó pa ègún náà rẹ̀ lónìí nítorí kí ni olórin kan kọrin ó ní eégún kan wà tá a fi ń júwe bàbá mi eégún kan wà tá a fi ń júwe ìyá mi alágbára pa ègún rẹ̀ má máa jẹ́ kó kàn mí mo ní gbogbo ègún tí wọ́n fi ń júwe bàbá tó fi ń júwe ìyá rẹ̀ ipe ìṣẹ̀lẹ̀ báyìí ló ṣẹlẹ̀ sí wọn ní orúkọ ńlá Jésù alágbára ńlá tó pa ègún rẹ̀ kó pa ègún náà rẹ̀ lórí ìwà ọmọ lónìí ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa àmín. Check on Instagram, follow our audio mark and subscribe to our YouTube at Woli Orí Afẹ́fẹ́ at Woli Orí Afẹ́fẹ́. Thank you. God bless you. Bye for now.